ọ̀pẹ okó àjárìn aláṣọ. adébáfẹ́rẹ́ lú ọ̀gọ̀gọ́ ó jí ní kùtùkùtù ó ń wọkọ̀ ìbílẹ̀ kiri ẹbọ wọn ní kó wá ṣe wọn ní kó rú ewúrẹ́ 3 igá ẹrù 3 ọ̀já 3 ọ̀kẹ́ owó 3 ọ̀nà 3 Erelú lòun ò lówó lọ́wọ́ tó bá lọ rè fẹ́ ọba alára bá rúbọ kan ọmọ tó bí fún alára ó ní kí wọ́n máa pè ní ìgárá ọmọ alára. kí ni nǹkan tẹ́ ẹ rí gangan tẹ́ fi lọ jí ẹ díẹ̀. ẹ má bínú. ẹ má bínú sí mi o ẹ má má bínú sí mi o bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ń bí mi nù o. àdìkẹ́ sọ̀rọ̀ fún mi ẹ bá mi sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ọmọ yín ló dúró síwájú yín. ẹ̀rín bínú lónìí. kò burú ẹ máa yanjú ẹ. wọ́n ń béèrè lọ́wọ́ yín pé kí ni ìdí tẹ́ ṣe lọ jalè ẹ sọ pé ẹ má bínú ẹ ní bínú náà ni kó jọra wọn. má bínú. mami ẹ má bínú ṣáàlẹ̀ ń sọ. ẹ bá ní kí wọ́n má bínú. ẹ ṣe àkú. ó yí ẹni tó yí ọ̀gá ọlọ́pàá ẹ ṣàjà máa wòran báyìí ṣé báyìí hàt fúnra wa ni àbí máa ṣe director máa ṣe producer máa hàt fúnra mi ẹ̀rí náà wò. kẹ́ ẹ tó bà tèmi jẹ́ èmi náà wà nǹkan kan tí màá ṣe sọ̀rọ̀ yín. ọtí báyìí láǹfààní tí mo wà pẹ̀lú ọpọlọ mi tí mi ò kí ṣòdì tí mo ń sọ̀rọ̀ tí mo dẹ̀rẹ́ tí mo lè nàka sí ẹ má wọlé jẹ́ kémi dé court. go ahead of me no problem kò sí any TV stations tí mi ò mọ̀ kò sí any radio stations tí mi ò mọ̀ kò sí any media tí mi ò mọ̀ kò sí journalist tí mi ò mọ̀ má wọrí èmi á sọ gbogbo pátá sí ti lè fi jóná máa sọ fún mi. báwo lè bí o ṣe ní support yín ẹ̀yin lè fi tẹ́tẹ́ lọ̀ mí nígbà tẹ́ fi tẹ́tẹ́ lọ̀ mí èmi dẹ̀ ní bùkátà mi pọ̀ mo dẹ̀ wo pé tẹ́tẹ́ máa tẹ́ èmi náà lọ́rùn lápá kan ni mo yẹ jọ́ yín pé kí mo máa bá yín ta tẹ́tẹ́ ṣé ẹ sọ fún mi pé tẹ́tẹ́ máa padà tẹ́ mi ni. kí ni nǹkan tí ẹ jogún lọ́dọ̀ àwọn òbí yín. chọ́ọ̀chì ni ó ní kí n padà sí chọ́ọ̀chì náà ni mo ti padà sí i má dojú tì mí o Jésù mi. ṣé orí òrùka ìbí tí ń bẹ lọ́ọ̀ mi tí n bá sà bó ti yẹ kí n sà tán tí n bá ti kí bọ̀wọ́ gbogbo èdè tí ń bẹ lórí ẹ̀mí ayé ni mo lè sọ. now mo fẹ́ kọ́ ọ̀dá mi wò. We are breaking rules. Enfin can say directly. Ìgbé ni fún wéṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀. Wọ́n ti padà gẹ́ẹ̀sì ọmọ rẹ̀. Ṣàlàyé fún. Brọ́dà mi jọ̀wọ́ mọ ìlú wa tí tó sọ pé. Rèbérèbé aya Jésù. Awuyewuye kan lọ láàrin àwọn workers obìnrin especially àwọn choir àwọn ushers even choir mistress gan. Daddy iṣẹ́ ni wọ́n ní pé ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. Bobi ṣé ìwọ náà mọ awuyewuye tí mò ń gbọ́ ń pa rẹ̀ ìwọ wọ́n ní sọ ló ń kówó ìjọ jẹ ṣé mo bí ọ. Ọlọ́run tí èmi ń sìn Ọlọ́run Bùkátì ni Ọlọ́run Ferrari Ọlọ́run Lamborghini ni mò ń sìn Ọlọ́run FX50 Infinity 2 Eli. Ẹni tó pa gúnugún kì í pọ́dún ẹni tó pàkàlà máa bùkún ń pòṣù gbogbo ọmọ tí o bá bí wọn ò ní dúró sí ẹ o bí ìyá mi ṣe fojú sunkún mi wọ́n náà máa fojú sunkún mi ò ní gbà o. wọ́n ní bá a bá pábámú àásẹ̀gbẹ̀fà bá a sì bó dẹ̀mdẹ̀mù àásẹ̀gbẹ̀fà àwọn onílàákàyè wá ní ká kókó pádẹ̀mdẹ̀mù ká kókó sẹ̀gbẹ̀fà òun ni ohun tí wọ́n ń béèrè ẹ̀mí ni wọ́n ń béèrè. ó dá bàbá tí wọ́n bá ti sọ pé èmi náà wọ́n fẹ́ gbà kó jọ ẹ bá mi bẹ̀ wọ́n kó má mú èmi ọmọ mi lọ èmi á fi tèmi rọ́pò ẹ̀. tó o bá fẹ̀mí rẹ lẹ̀ ọkọ ọmọ rẹ ọmọ bọ́mọ rẹ bá fẹ̀mí rẹ lẹ̀ kò pé kíwọ náà mọ́rọ̀ run
ohun tí wọ́n ń wí ni pé wọ́n fẹ́ gba ìpín méjì lọ́wọ́ rẹ̀. Department wo ló wà lọ́gbà ẹ̀? Art student ni mí. Ó dẹ̀ ń kàwé. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ń kàwé lọ́gbà yìí. Fíwẹ̀ lẹ́lẹ̀ o. Ìwọ ti gbàgbé ni. Nígbà kíni? Nígbà Blackberry ò sí fẹ́ tí ò la pápá kan. Gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ oníkà mẹ́jọ tẹ bíbí bóyá máa tẹ̀ ẹ́ rè á máa kó ẹ bó ṣe máa tẹ̀ ẹ́. Àìwọ́ ọmọ ọdún mẹ́, ó dà ẹ́ ṣe mí, ó dà 2013 la wà yìí. Bí ìyá lọ́jà yìí rè, ẹ̀yà dúró tán. Wọ́n máa ṣọ̀fọ̀ ni. Wọ́n máa ṣọ̀fọ̀ ni. Àbí ọmọ ọdún mo wú ọmọ yín lára. Tí bá fún ẹ ní gbajú Malaysia, wàá máa wáyà ni. Wẹ́rẹ́ ní ẹni, ó ṣí ẹrẹ ni. Báwo lè? Gbà! Ìyá ẹ̀ túmọ̀ rí. Ṣé bí ọkùnrin olórí burúkú ìwọ olóṣì ìṣọ́ tí bá fi kí ní ìkíìsì ẹ̀ tí bá kí fún ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́ a máa ṣe menstruation látẹ̀gbẹ́ ni for the rest of your life. Ẹ bá lọ wájú ọ̀gá alẹ́ bá rí ìbínú ọ̀kálá. Ọ̀tún ọ̀kálá ló tún wá dúró yẹ ẹ̀dá yóò tó dúró mọ̀ ni. Èkó ní èkó. Bàbá ọgbọ́n bàbá bẹ̀ bàbá mi jẹ́ káwọn máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lélẹ́yìí. Lọ́wọ́ ni sáwọ̀ kò sáwà o. Ọ̀gá wa kí ló ṣe yẹ tó ru Jímọ̀? Wá àti gbogbo ara mọ̀ pọ́jọ́ ńlá ni Jímọ̀ lè gbé Jímọ̀ rù. Ṣé wọn nìkan ló fẹ́ dá kí ni táwọn bá débẹ̀ ta ni ká kí? Ẹ wojú ọmọ yín ṣó wà pa. Ọmọ ọdún síbẹ̀ ó jẹ. Mo mọ̀ wípé ọjọ́ ayọ̀ lè ní jẹ́ sí yín. Bẹ́ẹ̀ ni èmi wá sọ di ọjọ́ bàmíjẹ́ mọ́ yín lọ́wọ́. Ọlọ́run jẹ́ Àmàlélé ṣù. ìní rírú ẹ̀ Oríṣiríṣi là ń gbọ́ ń pa bàbá yẹn pàápàá. Oríṣiríṣi là ń gbọ́ ń pa bàbá àti ọmọ. Slow motion. Man, so I will forget you all those things. Get on the dance floor, show old jeans. You the look side, I suppose two things. Open some watch you with Beach Miami. Open some with you with Tisa Gwen Stefani. And I said, open some with them with Jimmy Grammy. Hey! Kàwé. Ẹ wo gbogbo wọn nurses bí gbogbo wọn ṣe rí. Àwọn tó tush, tó wà educated, tó wà attractive. Tó yẹ pé wọ́n ṣe ń rí, wọ́n máa bring more people wá sí hospital wa. Ẹ wo sister mi, ẹ má worry. Tó bá máa fi ṣe díẹ̀ sí, wọ́n máa blend. And I'm very very sure by the end of the day gan, ẹ̀yin gan máa fall in love pẹ̀lú wọn. Àmọ́ nídìí rò. Bíbá yóò ṣe hotel náà. Kí lẹ ń sọ yìí? Bíbá yóò ṣe hotel hospital bíbá ẹ̀ ṣe rí signboard ń ta ni. ọwọ́ ti bá gbé báyìí ni mo sọ fún ẹ tó bá gbódò ẹ̀ wá rò pélé ló gbódò ẹ̀. ẹ fẹ́ tẹ́ nìyẹn tẹ́ bá gbé ọwọ́ yẹn sókè ó máa dàbí ó dúró sókè ṣé kò ní wálẹ̀ ebi ò ṣẹran ríran màá nà yín ojú yẹn aṣú. Stop it! Kò lè ń parọ́. Èmi tí mo wá sára tẹ̀kọ̀ tí mo rí gbogbo nǹkan tó ń ṣe rẹ̀ ní yóò ṣẹ̀dé bíbá yìí sí. Ṣé ẹ̀rí gbọ́dọ̀ tẹ́ ń ṣe yìí ó lè kó bá patient ẹ̀ nínú bọ́ọ̀lù. Pé autism tí ẹ rí yẹn èdè òyìnbó ni. Ní ilẹ̀ Yorùbá ó lóko kan tí àwọn kan máa ń pè. Àwọn míì máa ń kùn lápòdà. A tún máa pọ̀ ní afọ́fúngbẹ̀mí tàbí òpònú. Ṣùgbọ́n kò kí ń ṣe bẹ́ẹ̀ o. Torí ẹ̀bùn tọ́lọ́run fún wa ni. Ó yẹ ká kéwọ́ ní ká gẹ̀wọ́. You are wicked. You are a wicked person. This school is disabled. Your life is... I don't mean it that way, please. That's harsh. That's wicked. I am so sorry. An heart of wickedness. Ẹ̀yà máa kà yókù lọ, aṣá àti kọ́. You got it. You got it. Jẹ́fọ̀. Bímọ. Jímọ̀ kan ọjọ́ ńlá ni. Kèmí my daddy chair, you cannot beat me. Ṣé o ti jí? Ó ti jí wọ̀n rẹ̀. Jọ, bá mi sọ fún pé breakfast ti ready. Dáàdì ẹ̀ sọ pé àwọn ò lè jẹun táwọn ò bá rí. Jesus Christ. Nǹkan burúkú tí ń ṣẹlẹ̀. Ṣé wàá rí nǹkan tí ìwà àti ọmọ ẹ̀tẹ́ ń dá lára? Ó mà máa lẹ́yìn. Ó ti di mo gba every time tá bá ti ní misunderstanding. Tó wá jẹ́ pé wọ́n ló wà at fault. Àti sọ pé you are sorry, ó máa ń dogun fún ẹ. See, I don't know how to say sorry. Hello. Excuse me. Ṣé tó lè lọ ṣe fọwọ́ kàn mí? Ó mi kàn fẹ́ mú ẹ ni. Aduma, get close.
tẹríba nímọ̀ ọ́ jẹ́ kọ́mọdé ó pẹ́ ìmọ̀ràn àgbà ni kì í sì í jẹ́ kọ́mọdé ó fẹsẹ̀ kọ́. Girl, I don't like what you're doing. Nobody loves me, even my own father. tó bá ti débì kan lórí ẹ̀mí kò sí tí ẹ̀mí ṣàìsùn. wàhálà tí n bá mọ̀ ní pé ọ̀rọ̀ rírun ló pè mí fún bá má wà. ó ṣẹ̀mí bí ara ẹ. mi ní ìdí 150,000 naira ẹni kébì kó ṣì lọ síbò ṣé kí n lọ jalè ni. kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe máa lọ léṣẹ́ mi máa lè ṣàṣelà. má gbàgbé wípé ẹni tó jalè raṣọ ìgbà torí káyé lè pè léèyàn gidi tó tún gbé wúrẹ́ léwúrẹ́ tó fi ṣọdún nítorí pé kọ́bẹ̀rẹ̀ tó má bàa sílẹ̀ àfàìmọ̀ kóyítọ̀ má fi ọgbà ẹ̀wọ̀n ṣeré. èmi ọkọ ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Tádéṣe ìwọ ló ń gbó bí ajá ó jẹ máa gbókù ní bó ti ṣe wà yẹn.